Bíbí bá fojú jore bẹ̀dá òde mọ́, ẹ̀dá ni mo gbáre mú. Jore bá fojú jọbí, ẹ̀dá òde mọ́, ẹ̀dá máa wá rore sá. Ore o àti bí, wọ́n jọ rìn papọ̀ ní. Wọ́n jọ rìn papọ̀ ní wa. Baby, ṣèbẹ́lẹ̀ dùmarè ló lè sanjọ́ fún ni. Ọba sanjọ́ òun ni o. Kọ́dún kò pọ̀ kó pẹ́. Kọ́dún kò pọ̀ kó pẹ́ t'Olúwa ni. Kádélé ayé ká ló. Ṣebí kádàrá ni. Àfẹ̀rí kò níjà lójú ara òde òro, ṣebí lóòró nílé ìyálóde, gbére ní bọ́ ṣe gbọ̀rọ̀ mi ẹ̀ wo bí Olódùmarè, ẹni à ń bá ṣeré ò sí láyé, alátẹ̀lé ń bẹ ní òde ọ̀run, owó làbí àjòjì tí ń jágùn rege ìgbòdà sọ fún bí ẹ̀kọ́ ẹni ẹran wù ní ṣòwò ẹ̀jẹ̀. Ó ṣe bàbá ẹgbẹ́ bàbá wo wọ́n fẹ́ di ẹrù ẹgbẹ́ fọmọ kan lónìí. Kí wọ́n ti ń pẹ̀lẹ́ rẹ̀ ẹgbẹ́ ṣé apènà ní ní àbóṣùgbò. Lísà ni mí. Lísà bí gbòǹgbò àkàlà ọmọ gbóni tí ọmọ kan fún mi Lísà bí di bàbá o Lísà bí di bàbá o iná ti ràn o Lísà bí ẹ̀mí gòjò wọlé ni torí bàbá ẹgbẹ́ ó fẹ́ràn mi tó ti yọ sọ wá mọ̀ wípé tí n bá lọ ọbẹ̀. Kí lẹ fẹ́ mú bọ̀ kí ni ti yín. Ó ṣe oúnjẹ mọ̀ lọ kó wálé torí tẹ́ bá ti ń di ẹrù ẹgbẹ́ fáwọn ọmọ báwọn àárí àgbọn àárí ọ̀gẹ̀dẹ̀ àárí pẹnápù kò yọ àárí rèké wọn tó wá dáná oúnjẹ tí ó pọ̀ gbogbo ìtọ́ bá gbọ̀n dálẹ̀ Lísà ní òkò èmi ni mo gbọ́ gbogbo ẹ̀ dákun torí Ọlọ́run tí n bá kó dé só ti jẹun àárọ̀ lónìí. n ti jẹun ẹ̀gbọ́n mi. àwọn sì ní nǹkan fi pa lù ọlọ́mọdé àkú lásán òde sàárà lọ́dá lọ́wọ́ yìí. Ẹ sọ̀rọ̀ tó dáa o. Èmi ò mọ̀ tẹ̀mí gbà tẹ́ pé ọ̀rọ̀ yín ìwúgbára mọ́pọ̀lọ́ dání. Gbà tẹ́ pópò ló ń wọ náà. Èmi ò mọ̀ pọ̀ ọ̀rọ̀ yín ó mọ́pọ̀lọ́ dání tó wáyé o. Ẹ sì sọ̀rọ̀ lónìí ọpọlọ sì wà nínú. Nígbà tí wò ní gbàgbà lẹ́gbọ̀n ọmọ bọ̀ sọ̀rọ̀ ọmọ bí má ti ń kọ́ ọmọ parẹ́. Nítorí pé yín ní ìwúgbára sọ̀rọ̀ tó. Àmọ́ ètò ẹ̀sọ̀ yìí. Adití ni mí tàbí mọ ká ló lò. Ẹ̀gbọ́n mo ní mọ̀ràn kan o. Ṣé mo pé tẹ̀yìn bá lọ tẹ́ ẹ bá fa mẹ́ta tèmi bá tẹ̀lé yín tèmi náà kó mẹ́ta pẹ̀lú mẹ́ta ó di mẹ́fà nù ilé òkun ẹja jọ máa lọ. Ẹja tètè lọ kán tó jẹ tán bẹ́ẹ̀ ẹja tètè lọ. Ẹgbẹ́ Yẹmí mò ń bọ̀ o bàbá ẹgbẹ́ Yẹmí mò ń bọ̀ o mo ti ń bọ̀ o ọgbẹ́ Yẹmí. Ẹja yẹn nílẹ̀. Tàbá débẹ̀ orin eégún la kọ̀ wọlé yàgò fẹ́lẹ́gùn wo jàre fẹ́lẹ́gùn bọ́dún bàdé máa kọ́mọ wálé fẹ́lẹ́gùn bọ́dún bàdé máa kérò lẹ́yìn o ọ̀rọ̀ yìí ó dẹ̀ bẹ́ẹ̀ jẹ́ fẹ́lẹ́gùn. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ẹni ò lè fẹ́ wá kó jókòó ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ẹni ò lè fẹ́ wá kó mọ̀ wá ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ẹni ò lè fẹ́ wá kó jókòó ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ọmọ ẹlẹ́gbẹ́ ni wá o ẹni ò lè fẹ́ wá kó jókòó ọmọ ẹlẹ́gbẹ́ ni wá. Kọ́dún kò pọ̀ kó pẹ́. Kọ́dún kò pọ̀ kó pẹ́ t'Olúwa ni. Kádélé ayé ká ló. Ẹ wá bàbá. Ó kárí ó ṣoríire inú rẹ̀ ó dùn. Ìwọ ni àpò obìnrin mi. Bẹ́ẹ̀ni. Jókòó. Ẹ ṣé sàn. Ọ̀dà bí ò bá nídìí àìrẹ́jà lókè èèpẹ̀ ṣe ìṣepá jẹ́wọ́ náà. Ara sà àlejò lèmi nínú ìlú ìsà bẹ́ẹ̀ni iṣẹ́ contractor mo ń ṣe. Ibi tá a ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni àwọn labourers tó ń bá mi ṣiṣẹ́ sọ pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe níbì kan. Inú mi dẹ̀ máa ń dùn sí àwọn nǹkan ìṣẹ̀ṣe àṣà bá ní kán mú mi dé ibi. Àmọ́ inú mi dùn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo in fact inú mi dùn gan inú mi dùn.
ó sóríire. Àmín sà. Ó sóríire. Ìṣẹ̀ṣe ó gbé ọ. Àmín sà. Ògún ò ní pa ọ́. Àmín sà. Ṣàngó ò ní fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀. Àṣẹ. Ayé ò ní mú ọ. Àṣẹ. Èmi náà lọ wá bá ìbàbọ̀ ń ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Mo ní kí n tó lọ kí n kàn wá bi yín láwọn ìbéèrè kọ̀ọ̀kan tí ẹ bá mind sà. Sáwò wọ́n dọ̀ lóhùn bó bá jẹ́ béèrè tó jẹ mọ́ ti ṣẹ̀dálẹ̀ mi. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ fún. Ẹ ṣé gan sà. Bàbá àwọn kan máa ń sọ nǹkan kan pé bíi ẹgbẹ́ ọ̀run nǹkan kan. Ṣé àwọn èèyàn máa ń lẹ́gbẹ́ lọ́run? Ẹgbẹ́ ọ̀run wà. Ẹgbẹ́ ọ̀run wà. Bákan méjì lolódùmarè dáyé, méjì ló sì dá. Ọgbọ́n bá a ti ń ṣe láyé bẹ́ẹ̀ là ń ṣe lọ́run. Àbẹ́yìn ọ̀kánú Bíbélì bá ní. Bàbá ẹ má bínú pé béèrè mi fẹ́ pọ̀ díẹ̀. Ṣé àwọn ẹgbẹ́ yìí ẹyọ kan ni àbí ó ní ẹ̀ka? Ó ní ẹ̀ka tó ya sọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Ó ní ẹ̀ka tó pọ̀. Ìyálóde, Jagun, Alárágbó, ara àwọn ẹ̀ka rẹ̀ nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Okay, ó ti ń yé mi bọ̀. Ṣẹ́gbẹ́ ọ̀run tó bá ti gbìn aláwọ̀ wọ̀ tó wọnú táyé, oríṣiríṣi èdè ni wọ́n máa fi fọ̀. Wọ́n ó jíṣẹ́ tọ̀run, wọ́n tún jẹ láyé. Bàbá tí èèyàn bá wà nínú ẹgbẹ́, báwo ló ṣe máa mọ̀? O lè ríra rẹ lójú àlá kó bára rẹ láàrin omi. O lè bára rẹ láàrin iná tómi ò sì ní gbé ọ lọ tí náà ò ní jó ọ. O lè bára rẹ nú jì tí jí ò sì ní fi ọ ṣe nǹkan kan. Ara àwọn àpẹẹrẹ tá a máa rí nù tírú ẹ̀ bá ń bẹ lára èèyàn. Ẹ sà, ṣé àwọn tó wà nínú ẹgbẹ́ yìí sáwọn náà lọ máa ń ṣe lọ́ máa láwọn ní ọkọ ọ̀run, ìyàwó ọ̀run, nǹkan kan? Méjì lọ́lọ́run ṣẹ̀dá ènìyàn. Ìkan bẹ láyé, ìkan bẹ lọ́run. Níjọ́ tá a bá ti rí bí báyìí, ìjọ́ náà ní wọlé ní padà sóde ọ̀run. Bóbìnrin bá fẹ́ bímọ tíbi tó bá bímọ tíbi ọ̀bá bọ́ọ̀lẹ̀, ó léwu ńlá, àbí bẹ́ẹ̀ kọ́? Sórí àwọn tí wọ́n lẹ́gbẹ́ lọ́run, àwọn ṣe máa bá wọn láyé tó jẹ́ wípé ọkọ ó sùn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀, obìnrin rẹ̀ òun yóò wá jí pẹ́pẹ́pẹ́, wọ́n sì jọ lájọṣepọ̀ tí ò ní mọ̀ ó dìgbà ó bá jí torí nǹkan tó dà sínú lára kó tó mọ̀ pé ẹnìkan wá, kí ni à ń ṣẹlẹ̀ yìí ní òwì. Bẹ́ẹ̀ náà sì ní máa ń ṣẹlẹ̀ sóbìnrin tóbìnrin ó sùn sẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ kẹ́gbẹ́ ọ̀run ó wá jí tí ó sì ṣe tó ní ṣe tí ọ̀rọ̀. Bàbá tabarẹ́ ni tí ẹgbẹ́ ń dà láàmú tó wá sọ pé òun ò ṣẹgbẹ́ mọ́, báwo ló ṣe lè yọra ẹ̀ kúrò nínú ẹgbẹ́? Àbí báwo ló ṣe lè yọ? Ẹnu ẹni tẹ́gbẹ́ ń dà láàmú gan ọgbà. Ṣùgbọ́n àwọn kan nígbàgbọ́ wípé àwọn ò yọ ẹgbẹ́ kúrò lójú èèyàn tí ó máa lọ tiẹ̀ tẹ́gbẹ́ ó lọ tóun ó lọ. Irọ́ o, kò ṣeé yọ, àbákú ni o. Àmọ́ àwa ní tí àwa wá ṣe lójú ìṣẹ̀ṣe ibẹ̀ nu, á dìrù ẹgbẹ́ fún wọn. Tá a bá ti dìrù ẹgbẹ́ fún wọn, á fi tù wọ́n kí wọ́n lè fún ẹlẹ́gbẹ́ ọ̀run láyé láti ṣe nǹkan dáadáa tó yẹ kó ṣe. Ó yé ọba òun. Àmọ́ bẹ́ẹ̀ nìkan bá sọ pé ẹgbẹ́ òun kan ṣúùtì lòun ara bisikíìtì lòun rà lọ́rẹ̀ẹ́ dákèrègbè omi, irọ́ ni. Ọgbọ́n bá òun kò sí nǹkan kan bẹ́ẹ̀ ń fara ayé ló ń jẹ ni. Ẹ ṣé bàbá. Ọ̀kàrẹ̀. Àgbáyé àdálẹ́ sà. Ẹ ṣé. Ìwọ náà sì ń béèrè ọ̀rọ̀. Ẹ̀yin akọ̀wé ìsá. Orí o àti ibi, wọ́n jọ rìn papọ̀ ní. Ṣọ́lọ́wọ́ mi ò tún wá padà fowó ra nǹkan tó máa gbẹ̀mí ẹ̀ báyìí. Ṣọ́lọ́wọ́ fóòtù tún ni mọ́tò yìí develop lálẹ́ nítorí Ọlọ́run. Pẹ̀lú gbogbo owó tí mo máa ń ná sí mọ́tò yìí náà, ó ṣáà máa ń develop fọ́ọ̀tì àga tí bá níbi tí mò ń kọjú lọ. Èdè ti ṣí báyìí. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́, ẹjọ́ wà. Ẹjọ́ ẹ má bínú pé mo disturb yín.
mo ń travel ní mọ́tò mi breakdown sí bíbí ẹ jọ mo jẹ́ rí pé environment mi rò pé mo lè rí mechanic tó lè bá mi ṣe ní time ilẹ̀ ti ṣú. mọ́kálíkì ń dà ẹ̀. ilẹ̀ ti ṣú. ẹ jọ mi ò mind ṣé any hotel wà ní environment tí mo lè sùn sí di ọ̀la. ṣé wàá lóòótẹ́ àwa ò lóòótẹ́ kankan ṣùgbọ́n hotel tó wà bíi ọ̀nà ẹ̀jí díẹ̀ o èmi ò dẹ̀rù pé ọ̀kadà kankan wà tó lè gbé yín nídà yìí. ẹ wò bóyá ọ̀nkú ẹ jọ ṣé ẹ help me out lálẹ́ ẹ jọ nǹkan lè wà bí ìtìlẹ̀ máa fi mọ́ ilẹ̀ ti ṣú ọ̀rẹ́ di ẹ jọ any assistant ẹ bá lè ṣe fún mi àǹtí ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ. ẹ wò ó wù àwa náà ká ràn yín lọ́wọ́ ṣùgbọ́n ṣe rí bá ṣe wà yìí àti ọ̀sán láti ṣe tán ní ibi iṣẹ́ ẹ wo táìmù tá à ń lọ sí ilé àti rin gbogbo orin kó tó di pé a fẹ́ máa lọ nídà alẹ́ kọ́ ló yẹ ká fi wọlé ẹ wo ó ti rẹ̀ wá ẹ má bínú. àǹtí ẹ jọ bá mi bẹ̀ wọ́n ẹ jọ ẹ assist mi jọ. ẹ wo bó ọkọ mi ṣe sàn a ti rìn gan a ti rìn gba máìlì o látàárọ̀ àgbà kọ̀rọ̀kọ̀ yá ni ẹ̀yin náà àmọ́ ọkọ mi ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún nílẹ̀ ní kejì ẹ̀ ká tọ́jú rẹ̀ ní ìwé mímọ́ wí jẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ wò á mú yín lọ hòtẹ́ẹ̀lì. ẹ ṣé gan God bless you God bless you ẹ ṣé gan. nígbà tí wọn náà ń sọ ó ní ẹni tí ó bá nípa ṣé ipá wà báyìí. mo fẹ́ mí. ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé gan ẹ jẹ́ sáré lọ mọ́tò ẹ jọ ẹ sáré lọ mọ́tò. ẹ wo ẹ tètè o. ẹ jẹ́ sáré lọ mọ́tò mi. ẹ wo ẹ tètè o. èwo wá nù. mọ bínú àbí sáwà ní sóore mọ́ ni. ọ̀ya. ẹ jọ excuse me ń bọ̀. ẹ tún fẹ́ gbé kọ́ọ̀lù ní ilé ìkẹ́ tara bọ̀ ẹ̀. ṣé wọ́n máa fi wá gbé kọ́ọ̀lù nígbà. aláyé mi ò lè wá mọ́ mi ò lè wo mọ́tò mi ní fault ẹ wà lọ́wọ́ mi 50 million naira yẹn àbí ó mọ̀ ṣe jẹ́ kí n dòtẹ̀ tí bá ti dòtẹ̀ màá mọ̀ tí màá. kí o lọ ẹlẹ́dàá mi Adéyẹmọ ìmọ̀dọ̀ ìbáṣe bí ẹlẹ́dẹ̀ àbàlùjẹ́ bẹ́ẹ̀rù bá jọba ìyàn ọmọ ní ikú kan ó sì wú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ sùnsùn nítorí owó nítorí ọlá ó sì mú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ó sì padìẹ àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkún àṣebí àṣàpààyàn mo pẹ̀lú ọkọ tí mò ń bá gbẹ́lẹ́ látijọ́ etí mọ̀ bíbí mi ò jẹ́ ìyẹn ti ṣú kí inú lágbẹ̀ tá ti ń sí torí tèmi àti ẹni mo ṣe ṣe kí ní torí tèmi àti ẹni ok máa wò ní sìn ká tiẹ̀ sọ pé ìwọ ò kàwé rárá èmi tí mo jẹ́ graduate báwo ni màá ṣe lọ máa ṣiṣẹ́ bakery táàjọ máa gba 30,000 naira to make sense kò make sense now so ìwọ náà wá wò ní sìn imagine ká bá a ṣe fẹ́ra wa ẹ̀ ká ti wá bí ọmọ káwọn ọmọ wa wá dàgbà sínú position tá a wà ẹ̀ ṣé wọ́n ní máa pe Ọlọ́run lẹ́jọ́ pé irú olú dà wọ́n sí wo Adéyẹmọ lóòótọ́ ìgbésí ayé akúṣẹ̀ kìí sọ wọn àmúyangàn fún ọmọ èmi. ìwọ náà mọ bẹ́ẹ̀. gbẹ́nu rẹ sọ̀rọ̀ àmọ́ kìí ṣe bí kéèyàn wá pààyàn jáde kìí ṣe bí kéèyàn gbẹ̀mí lọ́rùn èèyàn ká fi kú ọ̀rọ̀ jọ lọ́rọ̀ tá a fi ilé ẹjọ́ kan tá a ní ìdágbére tá a kàn fi ilé ayé yìí lẹ̀. ká tiẹ̀ tó wá lọ gan àbá máa pẹ́ láyé apẹ́ láyé wa apẹ́ láyé o ó yẹ ká tiẹ̀ sì jẹ́ nǹkan kankan tó lọ èèyàn ò lè fo sínú gbá wo tí ẹ̀kẹ́ ọmọ ẹranko ò bá bàjẹ́ tọ́mọ èèyàn ò lè dúró ok wo kókó olówó 100 sílẹ̀ nílùú tá a wà ẹ̀ sórí 70 nínú wọn 70% nínú wọn ọdún ìṣúná ti tọrọ owó bẹ́ẹ̀ ni sóòrè rí tá bá ṣe tọrọ owó lọ́wọ́ èṣù tá bá ti gbowó yẹn lọ́wọ́ èṣù adékun lọ sọ́dọ̀ lọ́wọ́ á lọ túbà bẹ́ẹ̀ ni ok ìwọ náà wo nǹkan nísìn nínú 50 million kí n kó 5 million fún ọ tí má ti kó fún ẹ kó lọ fi ṣiṣẹ́ ìwọ náà ń káwọ́ kí n wá kó 10 million yòókù kí n bẹ́ sí gbòòrò tí wọ́n ti bẹ́ sí gbòòrò kí lọ ọ́sù lẹ́yìn 6 months wà ní ìta máa fi lé fáàkì abáyé la máa wà tó mọ̀ ní. mo mọ̀ ọmọ síbẹ̀síbẹ̀. ó ti tó fi síbẹ̀síbẹ̀ sílẹ̀ síbẹ̀síbẹ̀ gangan lílé. ọ̀dọ̀ ẹ̀sìn àjọ ẹ̀sìn sọ lójú eégún àbí. kí ni Adéyẹmọ ní sùúrù o má tí ì ní ṣọ́ọ̀kù ní sùúrù tẹ̀sán tó ń ro ìsàlẹ̀ ọwọ́ àṣírí lówó ìsàlẹ̀ ní òkò sí ọ̀yà tù
mọ̀ tú tètè. Àṣà ni ó yá mọ̀ tú. Yára tú sí atú. Àbọ́kùnrin ìwá ṣe wà yẹ́ kì í. Ugo sí ugo rẹ̀. Wo lórí báàgì kodò. Kò sí ánímọ́sọ̀ owó ń bẹ̀. Fọ́kùnrin ọmọ nàìjíríà sí. Adéyẹmọ lọ bá tán. Àgbẹ́kẹ̀lé rẹ̀ jẹ́ òfò sórí torí ní tí o fi pààyàn. Torí ìwé wa yẹ́ẹ̀kì tí bá dìgbò lù ọ́. Ìdìgbò lù jàre ìwọ ọmọkùnrin. Èwo rèé? Ta ló wá wọlé torí ó ń ṣẹ́ ńlá? Orí òkú gbígbẹ ní ẹmọ yàbí. Àfìgbà tó ọmọkùnrin kó mi sí wàhálà o. Orí òkú gbígbẹ ó ti dà. Adéyẹmọ bóde o ṣẹ́bi. Kí ló dé ìwú tún láriwo ṣe bí tọ̀ ló fẹ́ lọ? Wo ìtàn ti sá lọ. Ìgbéjẹbẹ tẹ̀lé lọ́wọ́ o. Ibo ló ti rí? Orí òkú gbígbẹ ni orí ibi ni. Ibi ló ti rí. Ṣé bá tilẹ̀kùn ká tó wọnú ilé? Ìwọ ló lò tí sóòyì kásà sí ni. Ọ̀yà yín bírí sílẹ̀kùn ní. Ṣé o mọ̀ tó wọlé? Ìmọ̀. Kíjà lélẹ̀. Kíjà ni. Sí ọkọ̀dé ẹmọdé ń jà bẹ́ẹ̀. Ẹmọdé ń jà wo lọ́kọ̀ nǹkan tó kọ síbẹ̀ ewu lélẹ́yìí tó wọ yìí. Ìwọ ni àwọn wá bí àwọn èèyàn rẹ ni. Àwọn èèyàn mi bíi ti bá wà bí àwọn èèyàn wa. Mo sì sọ fún àfìgbà tó kó mi sí wàhálà ó ti kó mi sí yọ́ọ́yọ́. Ṣé mo kọ́ ẹ sí yọ́ọ́yọ́ ló yẹ ká máa sọ báyìí? Àbí ká wá bá a ṣe máa ẹ̀yin obìnrin dé o. Ẹ dé o fẹ́ da gbogbo ẹ̀lẹ́mi lórí torí tèmi àti ẹ̀lájọ́ ṣe kí mo ṣe gbogbo ohun tí mo ṣe. Ó ṣe wàhálà torí ara rẹ̀ àti torí àwọn mọ̀lẹ́bí. Ṣé kò ṣe mọ̀lẹ́bí mi? O ti fẹ́ yára ẹ sọ́tọ̀ bẹ́ẹ̀ obìnrin ṣe máa ń ṣeré o. Bàbá ìyàwó ni mo jẹ́ mọ̀lẹ́bí rẹ̀. Abẹ́ta ká tètè sàkúrò nulẹ̀ torí nǹkan tó wà nílẹ̀ yìí ká tètè sàkúrò nulẹ̀ àgbọ̀dọ̀ súnlé ìlànà. Àmọ̀dá ibo la fẹ́ mọ̀ lọ lóru gànjọ́ yìí láìsí gbére láì sọ̀rọ̀. Àfi bá ṣó ti wọlé àpárò yìí wọlé kó wàhálà kan já bọ́ta. Ìwọ ni kò dé o. Gbogbo ohun tí mo ní náà rèé ìpín mi rèé. Kò sí tí mo fẹ́ mọ́ mú mọ́. Àmọ́ ṣẹ̀dá mi ò fìyà jọ. Mọ̀dá! Dúró ṣé kìí ṣe envelope kan ní? Ẹjọ́ káwọn tó ń léwọ̀ tí padà. Wọ́n padà wọ́n tẹ̀lé àmì ọ̀gbọ̀n ìdílé mi. Wọ́n bọ̀ ó yẹ bóde. Àǹtí Ṣọlá pé wọ́n ti lé Adébí náà. Àmọ̀ ríra. Wọ́n lé wa Adébí. Mo ṣẹlẹ̀ láì. Wọ́n tẹ́ ẹ tilẹ̀kùn gan. Kí làwọn ilé ìrìn ìsìn tèmi ò rí? Ṣé ṣe pẹ́jẹ̀ títa sáwọn pípì lọ́pọlọ? Wọ́n dẹ̀ lè má rí nǹkan kan nílé bẹ́yẹn tán pariwo pa àwọn orí nǹkan. Kí náà rí ìsìn? Kí ló wà ń bì? Àbọ̀ ṣoògùn owó ni. Ẹ mọ́ bínú, ó yẹ mi ní ìgbọ́ dáadáa. Ọ̀pá èèyàn nítorí owó. Ẹ wò tó bá jẹ́ torí owó ni kò ní dùn èmi tó báyìí o torí àwọn ìwé rándanrandan ìwé jákujàku ìwé tí ò ní túmọ̀ ilẹ̀ àbúrò yín pààyàn lé lórí ní ìsìnbà àrò orókun àrọ̀rọ̀ adìẹ tó bá mọ́ ti ẹnìkan ṣe bí yóò dáa ìjẹgbì ọ̀fẹ́ ń kú gbì báyìí láìsí ọ̀rọ̀ àwọn àárín ìkí àwọn àforúrin ìkí torí ó ṣe ńlá tí mo ti lọ bẹ kí látara tí mo ti ṣe wàhálà tẹ́lẹ̀ mi ti fẹ́ pé wọ́n ọkùnrin ẹlẹ́dàá mi ní ọ̀dà fún ọ wọ́n sì dá abọ́ rẹ̀ fún mi wọ́n ní mo fi ọ́ wọ́n bí wọ́n níran yín ọ̀tí ẹ̀dá ìpìlẹ̀ ẹ̀sẹ̀ yín wọ́. gbogbo ẹnu sọ nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ewúro mo ti pádùn nígbẹ̀yìn ewúro ọlọ́ọ̀fà àwùsá parí ẹ̀ bó ṣe mú mi tán lọ́rọ̀ rẹ̀ kòrò òpònú ni ọ́ kí ló dé bó ló ṣe ronú bíntín bá ṣé ó wà tèmi ló mú ni ṣé o ti ráyè rẹ̀ sórí tó ń kó èrè yigi obìlà kọ́mọ sọ tí sọ bá ń sinra wa kọjá sí mi lẹ́nu láti pè ọlọ́mọ àlè gbogbo wa tó ń wù bastard child ni ọ́ yes ọjọ́ mi tó bá yẹ lẹ́yìn pé o mú ẹwà mi torí pé mo lẹ́wà àmútọ̀run wá kéèyàn gan kó sì gbọ́nlẹ̀ kó mọ́ sì mọ́ fò ẹyọ kan tó mú lára mi nù gbogbo wa yòókù ìwà àbàdálẹ̀ àdé ni ìwà àbàdálẹ̀ àdé ló mú
tó bá ní mú wà bọ̀dálẹ̀ àdí gbogbo tí máa ń ṣe o bọ̀dálẹ̀ àdí ni o tó bá ṣe pé ọmọ bọ̀dálẹ̀ àdí ni ọba sọ̀rọ̀ sẹ́bi iwájú báyìí lọ bọ̀dálẹ̀ àdí níbo wọ́n ti ráyè torí ẹgbẹ̀rún 3 náírà ni wọ́n fi bógò mọ́ èèyàn lórí. wọn ò gbé wọn dé police station tí wọ́n fi já wọn sẹ́wọ̀n nígbà wọn lò fún aṣọ blue láì ṣe pé wọ́n jẹ́ jẹ́sí wọ́n tó kọ́ṣẹ́ sí báyìí. jáde yé pàtó àbẹ̀wò ní tọ́tẹ́ ń pa báyìí. ìwé wo ni kí n yé pa o. ilé lọ bọ́lá ẹlẹ́wọ̀n. ajá tẹ́lẹ̀ bá dáni lójú lèèyàn ń dẹsẹ̀ oró. èmi lọ fẹ́ dẹsẹ̀ oró mọ́jọ́ ajá. mo ní ọ̀rẹ́ kan ni lọ́ọ̀yà ni òkú òdẹ kì í farapamọ́ fẹ́ni tí ó sìn bóyá kí n lọ bá kí n jẹ́wọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ fún ó lè fún mi ládùúgbàìsì tàbí kó ràn mí lọ́wọ́ lórí ẹ̀. òpòrú ni ọ wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ọtán ni akérèdè tẹ̀lé mi bí làákàyè náà ọmọ yìí máa tẹ̀lé mi fọ́lọ́ mi ilé hàn fọ́lọ́ ẹ̀ èmi náà tẹ láìkì fún ọ wo bó ṣe ronú ẹgbẹ́ pípọ̀ ló ṣe ronú ọlọ́kọ̀ ẹjọba lọ́ọ̀yà máa ṣáàjì wa yọ máa pé kémi owó kan wá òun tó fẹ́ lọ rí ẹnìkan. ọ̀rẹ́ mi ni wọ́n kọ́dà ẹ gbàgbé ti lọ́ọ̀yà mo ti ní suggestion. kí ni suggestion ni. báyìí ní ìsìn ó gbéra ọwọ́ àlọ́ọ̀dọ̀ ọlọ́pàá police station ọmọ àgọ́ wọn ọlọ́ọ̀ ṣàlàyé gbogbo ohun tó ṣe tilẹ̀ fi jọ. báwo máa ṣe lọ́dọ̀ ọlọ́pàá odò lóyà ni màá lọ. ẹ bó ṣe ronú. eje lógó rẹ mi nǹkan kan tó bá máa ṣẹlẹ̀ á ṣàlàyé fún mi ẹjọ́. àbá wọn mọ dànù wọn èdè alábàánú sórí tèmi sọ ẹ nígbà tí wàhálà dé bá mú ibi sónóbì ọ̀dọ̀ mi ló ti wá yá ọgbọ́n ni ló fi gbé owó lọ sákẹ ọlọ́pàá ọgọ́ rẹ̀ oṣù parẹ́ lò ní àwọn ìṣòro lọ́dọ̀ ọlọ́pàá mi ò lè lọ́dọ̀ ọlọ́pàá máa lọ́dọ̀ rẹ mi ẹja lọ́dọ̀ rẹ mi. oṣù àgọ́ ọlọ́pàá ọmọ di kílẹ̀ ọkọ mi bàbá ọkọ mi. ẹ síbẹ̀ náà tá a bá wí tẹnu ìbò kí n tó ní tèmi láti máa tẹ̀lé yín lọ́dọ̀ agbẹjọ́rò kí lọ́kàn mi nu tí ó kàn mí. bàbá ọkọ mi ó dá mi lójú o tó bá jẹ́ owó ló bá nù tá à ń wí yóò pín yín bẹ̀rù àbí. kómẹ sọ́jà ìtọ́ bá jẹ mọ́rọ̀ owó má sọ létí rẹ o bó ṣe wà ṣé mo mọ̀ ọ́ tì bó ṣe wà tí atẹ́gùn bá gbé àpò kan tí jíjà báyìí tó gbé àpò kan yóò gbọ́ kàrà tẹ̀lé ni. òun ìyẹn mi náà pé mo láhùn lẹ́ ń sọ yẹn o. láhùn ọlọ́kànjú àná. kò ní sinmi kò ní sinmi. ẹ dákun kí ni wàhálà. ẹ wọlé. má fi mí kéde o má fi mí kéde o tọ́lá yìí kọ̀ǹdọ́ bẹ́ẹ̀ bá ti mú nǹkan yóò tán ẹ mọ wàhálà yín mọ́. ẹ wọlé mo tiẹ̀ wọlé bẹ́ẹ̀ kọ̀ọ̀gùn wọlé. má gbèrò sí mi mo fẹ́ wọlé sí yìí o èmi nìkan ni wọ́n dà. bá sanwó èèyàn márùn-ún wo dẹ́rẹ́bà dákun tọ́ bá dókèrè dúró mo fẹ́ ra tíì bọ̀ ẹ̀ sọ gbọ́. ẹ má pariwo ẹ ti padà ṣeré o. èmi sára wọn. ẹ má pariwo. bàbá ọlọ́pàá ẹ má lọ. àní ẹ dákẹ́. bàbá ẹ bọ́. ẹ túká. ṣé wọ́n lè ń gbé lẹ́yìn àní ẹ túká. wọ́n bí láì tàbí ọlọ́jà àsìkò kẹrin ẹ ti ẹ̀kọ́ di àbúrò ẹ kọ́ fàbí. rárá o ó fọkẹ àìsàn máa dákúrò. ẹni tó wá wọ òjijì kò ní sinmi. ẹjọ nítorí Ọlọ́run ẹjọ ọkàn mi tàn mí jẹ ó sì sọ ó ní ìlọ kákà mi báyìí ti sọ bá ọ̀rọ̀ mi ọjọ́ mọ́kí n tó ṣàyẹ̀wò. ẹ dáríjì wá sá. bí ẹ mọ gbẹ́sọ̀ èyí bí yẹn léyàn ní bí ọlé mi ni tálá rí báyìí bí yọ ọlọ́kà sáyẹn wọn bí mọ lẹ́nu bí ẹ ṣe bí mi tánà wọn ṣe family plan wàá máa gbọ́ o sọ ibà ṣe bí eré tá a bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá là sọ bàràkà tí wọ́n já wa bọ́ wàhálà tí bọ̀ fà ní ọ̀nà ọ̀run ìrora mi ni. máa yìí kí ni pọ́blẹ́mù yín náà ṣé wọn àjọ ẹnu nígbà kékeré ni ẹ wá ń kà bí ẹyẹ ìbáka tó bá sórí àbá ọkà ló kó bàbá ọlọ́kà torí kó lè bá ọlọ́kà jẹ tẹ bá múnú bí mi màá fìgbọ̀n yìí fọ́ orí yín ni. ẹjọ sá bàbá ìbẹ̀ mi. ẹjọ mo bẹ̀bẹ̀ ní ẹjọ má pa ó dẹ ibi kíkẹ́ pa ẹjọ sá ẹjọ mo bẹ̀ yín ní ẹjọ. ẹjọ má fi bọ̀ pa ẹjọ torí Ọlọ́run ẹjọ mo bẹ̀ yín ní èmi ni mo ṣẹ̀ èmi gangan ni mo pẹ̀ ní èmi ni kẹ́ pa. bí ẹ mọ òun mú lọ ní kí tó kọ statement para rẹ pẹ ni wọn bá pa káwọ ọmọ ẹ lọ. ẹjọ ìfìyàwó mi. ẹnu ẹni tẹ́gbẹ́ ń dà láàmú gan ọgbà
ṣùgbọ́n àwọn kan nígbàgbọ́ wípé àwọn ò lé àwọn ò yọ ẹgbẹ́ kúrò lójú èèyàn tí ó máa lọ ti ẹ̀tẹ́gbẹ́ ó lọ tóun ó lọ irọ́ o kò ṣeé yọ àbákú ni o àmọ́ àwa ní tí àwa wá ṣe lójú ìṣẹ̀ṣe bẹ̀nu á dìrú ẹgbẹ́ fún wọn tá a bá ti dìrú ẹgbẹ́ fún wọn á fi tù wọ́n kí wọ́n lè fún ẹlẹ́gbẹ́ ọ̀run láàyè láti ṣe nǹkan dáadáa tó yẹ kó ṣe. Ta ló mú orin wá sáyé o? Kò sẹ́ni mú orin wá sáyé. Àrígbáyé Ànábì òjíṣẹ́ ni wọ́n ti ń kọrin. Àwọn èèyàn gidi. Àwọn èèyàn gidi. Òpònú ni ọ́. Tí bàbá bá play kọ́sẹ̀tì ó ní fọkàn sí. Ìbá orin ni. Ṣé wọ́n á gbìyànjú? Nígbà bá mi ti kú, èmi mo tún mú pò wọn wípé oyin àgbàlá àmọ́ gbọ́. Má kọrin ó ti rán dáadáa. Ẹ̀yin ẹ̀gbọ́n mi Fújì Mèrègbè. Kì í tán. Ẹ dákun torí Ọlọ́run, ta ló máa ń rówó nù lẹ́nu yín? Owó. Ẹgbẹ̀rún 2. Èmi ò rówó níwájú Ọlọ́run àti èèyàn. Èmi ò rówó ògùn rèé o. Èmi náà ò rówó. Ẹgbẹ̀rún 2. Mo ti fọwọ́ kan owó ní ìsìn. Ẹgbẹ̀rún kan lásán yóò ti fẹ́ tó bí oṣù 6. Owó òpìlẹ̀ ẹ̀rùn lára rẹ̀ ọ̀la gélà. Ìyún pọ̀ kí ló dé? Tí a bá sọ sí bá àwọn jàre. Tí a fi mágínẹ́ẹ̀tì sẹ́gbọ̀n rẹ̀ la, ẹ tí a bí ọlé. Tí a fi mágínẹ́ẹ̀tì sí lára ẹ̀ kò yẹ. Tí a bá gbé lọ lé owó lé báńkì bóyá 5 naira lè tẹ̀lé jáde. Ọ̀rọ̀ tẹ́ ń sọ ń pọ̀ ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ báyìí mọ́. Tẹ́ ń sọ pé mi ò lówó lórí owó ni àbí kí ni tẹ́ fẹ́ bá mi fà báyìí. Olórí owó ni ọ̀tẹ̀ lé ọ. Ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yin méjèèjì. Agbọ́n sí oyin iṣẹ́ ọjọ́ olóko sì rè kùlù bọ̀. Ẹ lọ jẹ́wé sóró kẹ́ fi rajú. Kí wọ́n lọ jẹ́wé sóró. Mo ti mọ ẹlẹ́ẹ̀rọ owó mi náà ni. Nígbà táwọn wá rí ṣe ká sọ pé àárín. Ẹ náà mọ̀jẹ̀ ń gbé bọ́jẹ̀ owó kúrò. Sẹ́lẹ̀ ìrọ̀pọ̀ wọ́n ti lẹ́sẹ̀ ti fi rìn inú ilé. Àbí sáàrò owó. Ẹ̀yin méjèèjì ò sáàrò owó. Mi ò sáàrò owó tèmi. Ọlọ́mọ mọ̀ tèmi lágbó òpònú tí ò ní gbọ́ tí ó ṣe tí má gbà tí màá bá yín gbé lé ni. Ẹ yóò máa ro kàn wípé mo kọ́wọ́. Ẹ wo ọ̀rọ̀ yóò fàjà ẹ̀yin méjèèjì ò sáàrò owó àbí. Èmi ọ̀rọ̀ owó. Ẹ̀rọ owó. Èmi náà rówó. Ọ̀pọ̀ olùkọ̀sọ àyà náà o. Arábàmbí ọkọ ya. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ni ìjọ? Fún kí ni? Ẹ jẹ́ ń pẹ́ Ṣàngó. Ògún lásán. Kí ló dé? Bàbá tó fọ́rọ̀ orísun. Méjì lójijì. Báwo ni kí ni Ṣàngó ya? Kí ló ní kí la gbé kí la gbé? Ọdún wa bọ̀gàn kan. Wá Ṣàngó àjà mọ́mọ́ àlàyé o. Wọ́n bẹ̀rẹ̀ báyìí. Yóò tabarí oko. Ọdún tabarí alẹ́kọ̀ọ́ tabarí wọn eléyìí ò rówó. Ayọ́kọ̀ wọn náà. Ẹ bá mú wọ̀ mí kó pa pi kó kú pi. Ẹ sùúrù. Àmì sunkún nínú gbogbo ilé wa yìí. Àjù mẹ́ta lọ́nu ilé. Kò tí ẹ̀yẹ kẹ́nìkan kan sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ń wo. Òye kówó náà sọnù náà ṣùgbọ́n tó bá ti wá sọnù kówó máa lọ. Káwà lálàáfíà. Ẹgbẹ̀rún 2 péré káwà kú gbọ́dọ̀ ẹgbẹ̀rún 2. Ọlọ́mọdé àárí. Àjù mẹ́ta lọ. Kọ́kọ́rẹ́ mọ́ náà o. Ọlọ́run ó ṣètò dáa fún ọ. Ọlọ́run mi lọ́wọ́ ni mò ń sọ. Lórí ibi táwọn wí ládé yìí. Gbọ́dọ̀ mọ́jà arógun Ṣàngó. Ṣàngó wà burú gan. Ṣàngó burú o. Ṣé ẹ̀rọ wọ́n kí n lọ bá bàbá Ṣàngó? Bàbá èwo. Bàbá Ṣàngó. Má bàbá Ṣàngó. Àjàní Ògún ni mí Ògún lè yọ̀ǹda mi ṣùgbọ́n Ṣàngó èmi àti ẹ̀jọ́ mọ́ra rí sórí wájú Ọlọ́run àtẹ̀yìn ọba táyì pé ìjẹ́ ìrọ̀. Àdìsá ló kówó. Àdìsá ìwò ló kówó mi ò kówó. Ètí abílé mi ni. Bá a ti fẹ́ ṣe nù. Èmi ò kówó. Ìwọ kò kówó. Ó dà. Nítorí ṣe ni pé àwọn náà náwó ibi tó wà fún mi pé owó ni lábẹ́ kápẹ́ẹ̀tì mo sì bá wọn kó mo sì kó fún wọn. Ẹ̀rọ ìgbà máa ṣàdédé rówó ni. Ní ìṣàdédé rówó. Ìgbà ilẹ̀ dọ̀tí tẹ́lẹ̀ gbà ni mo ní kí n súùpù ilẹ̀. Ìgbà wa ló lè. Ẹ̀yin ló lè iná ìlú. Ẹ̀yin ló lè. 43 ni ló lè. Agbẹ́wò sọ̀rọ̀ ẹ̀yin ló lè. Ibi ẹni ọgbà. Ó ní olọ́gbà. Ẹ wò kí ló dé tí gbèsè ayé yín rí rádaràda tí ò ní túmọ̀ náà. Ẹ̀yin lẹ gbọ́n mi o. Kọ̀sọ̀jọ́ látọjọ́ tí mo ti gbọ́njú tí mo ti dánwò ọ̀tún mọ́ yàtọ̀ sósì. Kọ̀sọ̀jọ́ tẹ sanwó kú dúró sí mi rí. Kò ní sí ẹlárúkọ tí ìrìngbọ̀rọ̀ èjì òkú. Ẹ̀rọ kò ní sí èjì òkú tí ìrìngbọ̀rọ̀ lárúkọ àwọn ọmọ ẹ̀yìn. Olórí ibú tí ò ní báyìí wáyé ẹjọ́ mi tẹ́wọ̀ pa náà. Sẹ́ẹ̀mù kí lẹ́sìgbà tí mo ti gbọ́njú tí mo mọ̀ pé ọ̀tún rè òsì rè tí mo mọ̀ pé ẹ̀gbọ́n mi lẹ́yìn méjèèjì. Kọ̀sọ̀jọ́ kan ní ayé ìtẹ̀sọ̀wọ́ kú dúró sí mi rí. Tí n bá dìkú kù sí ọ tí n fi gbé ọ lẹ́nu sọ gbà wọ́n sì ní tó kété bá dàgbà ọmọ rẹ̀ ní mú. Ẹ lè mọ mú tèmi tó rọ́kan àti bẹ́ẹ̀ bá mu Johnson tẹ́ẹ̀kù dánù tẹ́ẹ̀kù kúyà. Ọmọ kíkan lọ́mọ. Tẹ́ẹ̀kù bí adìẹ tí kò ní gbé. Ìgbésí ayé yóò ṣe wá ní ìtumọ̀ bẹ́ẹ̀ sójú òtí ẹ̀ tì yín ni.
sójú òkè tí yìí ni pẹ̀lú bàbá yìí rẹ̀ tí mi lọ́wọ́ àwọn ọmọ fàyín lọ́nà lọ́wọ́ ọlọ́dọ̀ bí ọ̀dọ̀ àfi tó bá jẹ́ pàǹtọ́ ẹ̀ka ṣe fún mi lẹ́sẹ̀ fún mi ẹ má pẹ̀lú náà àdá padà fún ọ. àwọn ẹ̀gbọ́n òsì ẹ̀gbọ́n òfò ẹ̀gbọ́n dáadáa ọjọ́ ayé tí ò ní túmọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe wáyé ti tẹ́ mọ́rin ládùúgbò torí ni wọ́n ṣe gbọ̀nsẹ̀ náà rà wọ́n mọ̀ lẹ́mọ́ ní gbogbo bí wọ́n mọ̀ lẹ́mọ́ ayé yìí ti bàjẹ́. kì í tán lòun ṣe mí kì í tán lòun ṣe mí. You are cooking yourself on the fire. Ẹ káàsán sọ ọ̀gá. Báwo ni? Àrùkẹ́ sà. Ṣé ti parí iṣẹ́ sáìtì? A ti parí iṣẹ́. Báwo dẹ̀ níbi tẹ́lọ sà? Ó dùn gan, mo enjoy ara mi bàjẹ́. Ó dùn, mo ti láti máa bi bàbá yẹn láwọn questions kankan tó ti ń ró mi lójú tẹ́lẹ̀, wọ́n dẹ̀ dá mi lóhùn. That's good. That's great. Ẹ ǹlẹ́ o. Kí tán? Bó o ni? Ọmọ olú iná ni kẹrin. Ọmọ olú wa nínú. Kí tán lórúkọ ẹ? Kí tán. Òkì lóòótọ́. Ṣé kò yẹ kó ti márí àbò ti bímọ rí? Kò tí ì bímọ rárá. Lókì tó yẹ. Tẹ bá nídìí ẹsẹ̀ bóyá wa yẹn, mo lè lọ bá yín pè wá. Gbogbo ẹ dúró síbẹ̀ ni. Àwọn olóyè yẹn lè dà. O lè bá mi ṣiṣẹ́. Ibi bọ́ọ̀sì. Sẹ́rí bá ṣe wà nílùú yìí, àwa lẹ́nu gan ni. Àwa yàtọ̀ sáwọn yẹn rádaràda. Oya, à ń bọ̀ wá ń sìn. Ṣetán bí ṣe ń sọ lọ wà má fọ o má fọjọ́ ọmọ kékeré wò mí o ṣó ti yẹ gbóró ní mí mo lè kéré lójú ṣùgbọ́n mo ṣe wà ẹ́ńjì burúkú wà nù mí tó bá gbà fún mi láti ṣe tèmi Ọlọ́run ajé. Ṣé ìwọ yìí náà ni abọ́ sẹ́kùn létí ń mọ̀? Má fọ tó bá fọ o ti fọkọ̀ tó bá fọkọ̀ mo ti ṣayé kí ló káyé ojoojúmọ́ ayé o ti fẹ́ jayé ṣó jẹ́ gbé ẹ débẹ̀ ṣé mo ṣe wà yìí tí bá mú un wá ṣe ń kọ àṣà ìrìn wa kọ pàṣọ lẹ́yìn pàṣọ wa kó ṣùpá wá tó wá kọ màrá sí ṣórí kìnìún wọn ló là jù nínú gbogbo ṣe wà yóò kéré ṣùgbọ́n tó bá ń búra múramù tó búra múramù gbé ẹranko inú gbé wọn ṣe kiri wọn máa pa lọ́lọ́ pa lọ́lọ́ ṣé wàá rí jẹ́ kí n gbé ẹ débẹ̀ tán mo ṣe wà kò sí style tí mi lè báyọ̀ ṣe o Ọlọ́run tó bá ló níwèrè ò lè lárò mà kò sínú nǹkan tó lè ṣe tí mi lè bẹ́ẹ̀ ṣe jókòó lè ṣó fọwọ́ mú gànà tó máa yọ kíní sẹ́yìn rẹ̀ tó bá yọ bọ̀bọ̀bọ̀ tó bá yẹ kó fẹ́ fi máìkì mi náà kan rin ni. Báwo ni? Wò ó kì í tán. Wọ́n jẹ́ ká sáré rí ẹ̀. Àbùkù ẹ fẹ́ ṣorí burúkú wá bí ayé fẹ́ bàjẹ́ àṣọ lórí burúkú ni yín ni ìwọ náà lè fẹ́ máa lọ. Mo bá yàn sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ wádé ẹ wá jẹ́ kó rí yín pé ṣé mo wà nù tìlú yìí ni ṣé wèrè ni yín ni. Àfi àtọ̀wọ́n rìn wá olórí burúkú pẹ̀lú gbọ́ ẹja tó gbé sójú ló fẹ́ fi tóòsì nǹkan gidi o ò ní jèrè wò ó kì í tọ́ ọmọ gidi dákun wá jàre. wá fọwọ́ràn fa rẹ̀ balẹ̀ olórí burúkú ni wọ́n ṣá kí ló gbẹdẹ́gbẹ̀ ẹja designer ó máa rú ẹ̀ àwa ti máa gbọ́ original ni designer ni o ṣó yẹ bọ́gán fọkọ̀. Ṣé torí rẹ̀ ló fi ọwọ́ rẹ̀ harahara bí ọwọ́ àgbẹ̀rù kò bọ́dúndé ló fi ń fà mí? Àwítà ìwé ọ̀sẹ̀ fo léyìn ó fi nùgbọ̀n ṣe fẹ́ǹsì ètè ó sọrùn dàgìnì wá ìwọ náà mọ̀ ń bá wí mo tún fẹ́ ràn sáwọn bẹ́rẹ̀ rẹ̀ lé ni kọ́ lọ tún ẹ̀kọ́ kan tó rọ̀ lẹ́kọ̀ọ́ bí ọba lẹ́kọ̀ọ́ ò ní dádúró mi dúró olóòsì ẹ̀yin èèyàn gidi ẹjẹ́ ń bá yín sọ̀rọ̀ òde. o fẹ́ ṣorí burúkú abọ́lórí burúkú ni ayé yín ò ní dàwé rẹ̀ ó bẹ́ẹ̀ ni ẹ ṣe dúdú. Sálámù òbí ìwọ náà fẹ́ gùn. Ìwé ẹ̀dọ̀ sọ. Èmi lẹ fẹ́ rìn ẹ̀ẹ́dẹ̀ kúre èmi lẹ mú sọ mo lè fọ́ yín lóko lórí. Má dánwò. Sálámù òbí. Ayé yín ò ní gbà. Kí lẹ́lẹ́ fẹ́ rí mi fún? Wò ó kì í tán ọ̀gá la fẹ́ ṣiṣẹ́ fún sórí ní kété tó kọjá lẹ́ẹ̀kan lọ̀gá sọ pé àwọn fọ́ fún ẹ sì má jẹ́ kí n tọ́ tó bá ti lè gbà fọ́gà wa o ti bọ́ sáyé tí ẹnu ọmọ gbádùn lọ bí ìranú ṣúgà ni. Ìwọ ọlọ́ ẹlẹ́dàá mi láì fọ́ sí àlòkù àbúrò ọ̀sẹ̀ wo mo wẹ̀ jáde lé láàárọ̀ yìí ogun owó la ṣe tọkọ lọ́jẹ́ ẹ dákun ẹ sọ fún mi kí ni ìyàtọ̀ tó wà nù ẹ̀yin méjèèjì àtọ̀rọ̀ tí wèrè tẹ pè mí kó wájú rẹ̀ ń bá mi sọ bí báwọn kan tẹ fẹ́ wí ní sẹ́mi àwọn àtẹ̀lé yín. Mo dára ẹni tó wà lẹ́gbọ́n wọn mẹ́ni tó ń ṣe tiẹ̀. Èmi ò ṣèrò ẹ̀wọ̀n. Ọ̀gá wa tá à ń sọ yìí owó burúkú mọ̀ wà lọ́wọ́ rẹ̀. Gidi gan. Lẹ́nu tó tẹ́ pé òun ló ń ṣe àmójútó kíkọ supamákẹ́ẹ̀tì Professor Jayọlá tó wà ń luwà yìí. Kì í tán bó o gbà fún wọn lásán wàhálà ò sì di olówó. Torí pé àwọn yàtọ̀ sí olórí burúkú ètò dégò ẹja tá a lọ bọ́ ẹlẹ́ẹ̀kan owó burúkú ń bẹ lọ́ọ̀gá wa o. Òdodo ọ̀rọ̀ ló gbọ́tọ̀ sọ mọ́ gọ́ra rẹ̀. Ṣé lódodo? Bẹ́ẹ̀ni.
Òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ fún ẹ. Mo ṣetán láti ṣe ìtọ́jú ẹ. Mo ṣetán láti kẹ́ ẹ bí irun orí ṣe ń kẹ́ orí. Mo ṣetán láti kẹ́ ẹ bí èjìgbàrà lẹ̀kẹ̀ ṣe ń ṣe ìkẹ́ ọrùn. Just give me a chance to love you. Jọ̀ọ́. Ẹ wò ẹ kú òǹdìdò eré ọmọ èké ni abẹ́yìn ọkùnrin kan tó ṣe pé ńgbà tọwọ́ yín ìbá ìtì tẹ́ntẹ́n wá ẹ lọ ẹ sókè dilẹ̀ ẹnu yín ọmọdún káàrà yín ọmọdún kororo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi lè gòkè àràfà tẹ́ ẹ ráyè tẹ́ ẹ sọ̀kọ̀ àṣetánì báyìí ìka kan níwọ̀n yín dì mọ́ èmi tẹ́ ẹ sì ń wò yìí ìlàrò òfò bíi baálẹ̀ ibì kan ìlé wá jẹ́ kí ọkùnrin kan fojú fẹ́ mi gbolẹ̀ torí bí mo ṣe ń wò yín obì ọ̀pọ̀ lọ yín. Kì í tán lóòótọ́ obìnrin pọ̀ lọ́wọ́ mi rẹpẹtẹ. Kí ni mo sọ? Àmọ́ látìgbà tí Kóredé ti mú èmi àti ẹ̀ láti bẹ̀rẹ̀ ìrìn àjò wa yìí ni mo ti mọ̀ pé wọ́n ni mo fẹ́ fẹ́ o. Ṣé kò sọmọlúwàbí kankan lára àwọn ọmọ tó ń rí yẹn o. Igi dá ẹyẹ fò ló pọ̀ nù gbogbo wọn. Ìwọ tí mo dẹ̀ ń wò ìmọ̀ pò kì í ṣe rọ wọn bẹ́ẹ̀. Tó bá jẹ́ tí ìyún wọn lẹ ẹyẹ lè tí àìbó ń lé jẹ kó bó ń lé mu kó wá dọjọ́ kúkọ yẹrí láì fá àbàdà àwọn èso ọmọ bá àmọ́ ẹ̀gbọ́n náà káàtì ẹ̀ wá ní ìyìn tí ì sọ pé mo gbọ́ mo gbà ó àmọ́ ká wá ní mo tiẹ̀ fẹ́ fún yín ní ìgbìyànjú ṣé ìyìn ní kábàámọ̀ ẹ́. Kì í tán ilẹ̀kẹ̀ pọ̀ lọ́jà o kí Ṣàngó tó sọ pé dandan dandan kele ló ń fẹ́. I'll take care of you. Ìwọ kò fún mi láyè. Adisa kì í tán lágbọ́n tí mo fẹ́ bí yìí o torí bí ṣe ń sọ̀rọ̀ ọmọkùnrin tí ń sọ fún ẹ lọ́dọ̀ sí òṣèpò tí yóò fi ọmọkùnrin. Ẹ wo ẹ̀yin ẹ̀gbọ́n mi ká mọ́ parọ́ ká mọ́ jalè èmi tí yóò fẹ́ kódà mo ti yóò fẹ́ mo ti mú mi sí mo ti yóò bá kán. o yóò bá kó o tó mú mi sí sọ́ọ̀n gbàbùrù ẹ̀. ó dàgbọ́ ọmọ nǹkan tí ń ṣe ọ́ o àbí nǹkan ń ṣe ọ́ ni bọ́ọ̀ ló sí ronú náà òun ronú bí ẹni tí ò ní ọpọlọ. kí ni dùn ọ́nù kí ni dùn ọ́nù. nígbà tó náà ti wẹ̀ léwẹ̀ kí ni dùn ọ́nù. títí yẹrun abẹ́ rẹ̀. wọ́n wá sọ pé ìwọ fẹ́ lọ lé ọkọ tí nǹkan tẹ́ kọ́ mọ́ ọdún nísìnyí orí pò ní rònú afọ́fún gbé mu bó ṣe wà ìwé náà kọ́ wà lọ́kàn rẹ tó fi jẹ́ èèyàn gidi láyé tó máa tí bàtà rẹ̀ ọmọdún kókó kàkàkà òun yóò fẹ́. ọwọ́ àjọkọ̀ ọ̀sọ́ àdàdà pé òun yóò fẹ́ onígbóni ò pé wọ́n iye kálábọ̀ òjò báyìí náà lọ o. bẹ́ẹ̀ni mẹ́ta ni. àwọn bàbá rẹ̀ àjọkọ̀ yìí níta bá sì sọ ni ìwé lọ́kà. bàbá ọmọ wọn ń ná wèrè ò tó jẹun ní ìrọ̀pọ̀ gbádùn. kí ló dé. dákun èlò ló tùjọ o tó fi fẹ́ràn léèwé ìwọ pé iye tó ti tùjọ rè tó fi hàn ní àyà àtẹ̀dùkẹ́tọ̀. ẹgbẹ́ kérésìtẹ̀ wọn da gbogbo ẹ̀rú báyìí bẹ́ẹ̀ bá lọ báyìí ní ìṣẹ́ tó da padà nẹ́tíwọ́ọ̀kì yìí ìbára wọn mu ṣé bí àjọ ń súnmọ́ yẹn sọ̀rọ̀ yìí náà ń já sí pé kó sì tí mo bá fẹ́ ó ti wá dé tẹ́tí wọn da gbogbo ẹ̀rú. kí ló ń fẹ́ o tẹ́mi fọwọ́ sílẹ̀. èmi ò lò lóòótọ́ o torí mi gan ò tí ẹnu mi gan ò tí ì yó ibi tó sọ pé mo rán yàn lọ léèwé àmọ́ obìnrin ní ó yẹ kó wá bí ó ṣe lọ léèwé ni kó lè jẹ́ èèyàn. kí ló léfùrù kọ̀ọ̀kan tó léfùrù kọ̀ọ̀kan sí òòyì ọ̀pá ó sọ pé iye bẹ́ẹ̀ ni mo ti rí ìbọ̀dá o ẹja kò lọ kì í tán lọ́wọ́ kọ́ máa fi kàwé. bàbá dájọ rẹ̀ náà lẹ́ẹ̀kọ́ bẹ̀rẹ̀. torí ọmọkùnrin tó lóun yóò fẹ́ rẹ̀ mo ti gbọ́ ròyìn ọmọkùnrin o ó lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ aláàfin ni. mo fọlọ́ bẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wọn ló lè fún àwa méjèèjì kó fún wa ní 1 million. 1 million. ọba mọ̀ pé tábìlì wa bá ti fẹ́ abẹ́rẹ́ ni yóò ti kàwé àìmọ́ yí obìnrin tí máa kàwé lábẹ́ ọkùnrin abẹ́rẹ́ ló ti kàwé kí tán mo mọ̀ pé ó gà déètì ẹ̀gbọ́n ọjọ́ dáadáa ló ní o ẹgbẹ́ ìṣòro tó sì ní gbogbo ẹ̀ sí. afẹ́fẹ́ fẹ́ sí lọ́pọ̀lọ́ ni. afẹ́fẹ́ tó fẹ́ lónìí afẹ́fẹ́ ayọ̀ ni afẹ́fẹ́ tí fẹ́ láti kọ̀lé ọ̀run kọ̀ wáyé ni. ojú ọ̀rọ̀ ó fi ọpọlọ sínú ọ̀rọ̀ yìí lónìí. ẹ wá gbọ́ ẹ mọ̀ gbọ́ ẹ bí lẹ́sẹ̀ wà yìí òsìkújọ ọ̀rá di ẹ̀mí. ìdá pé kò ti lọlé ọkọ ni ó ṣe adéwọ̀ wo kìtá mo yọ̀ọ̀dá rẹ̀ fún àmọ́ kí ní kan ni o ọ̀rọ̀ mi ní kọ̀ǹdíṣàn o. àjọ ń gbà mọ́ra ni. àdáná. ẹ wá gbọ́ bí kẹ́ni
gbogbo nǹkan àdánà táwọn ṣe mọ̀ ṣe bálabàlá bíi ìtàn máa kó epo kó yọ̀ kó wá díẹ̀ wá èmi ò ṣe inú o tèmi ọgbà ọ̀pọ̀ yọ ọ̀rọ̀ kọ dáínà fèmí tèmi ó máa fi kóṣù láti lọ yìí lọ màyà tó bá ti ṣèyún fèmí kì í tán di tiẹ̀ kódà kó máa gbé lọ bọ́dọ̀ wọn fẹ́ gbé lónìí kó máa gbé lọ. your head is pushing you. kí ló dé. orí ẹ̀ tí ọ ni. bọ́dọ̀ ẹ sọ ti ń rìn. orí ọba wa tí ọ ṣé àdìmọ̀ èso lójú yín ebi gan mo kọ́kọ́ ẹ̀kan mi mo sọ fún ọmọ ní tí n bá tiẹ̀ rí dáínà. ìjọ ra méjì fún wa kò lè tó yìí. èmi ò tiẹ̀ lo dáínà mọ́ tó ti yọ torí o ti wọ́n fàtẹ́ẹ̀kì ààrẹ ìlò dáínà mọ́ mikra ni ọ̀rà fún mi. mikra èmi máa ná Ṣàngó ẹlẹ́ẹ̀lẹ́ elékùọ̀ ẹ máa gbàbẹ̀ bọ̀ sí. ẹ má kò lè ra mikra fún mi. ọmọ kì í tán mikra wọn kò lè ra mikra fún mi. ọmọ ti di pé ọ̀rọ̀ tójú ọjọ́ kó ra mikra fún mi. ẹ kò lè ra mikra fún yín láyé mikra wọn tàbí ọmọ kẹ mikra wọn. èlò bóyá ìròrí tó mú wáyé mo mú wáyé. dáínà. ìyá mikra tó yẹ wèrè tó yẹ wèrè èmi ló dìde sí. ẹ lè ra mikra. Àdìsá bọ̀dẹ̀ ẹ lè ra mikra. Àdìsá sì fẹ́ jíyà tó fi bọ́dì rọ. bọ̀dẹ̀ ẹ lè ra mikra. Àdìsá tó fi bọ́dì rọ. Àdìsá tó fi bọ́dì rọ. ẹ sọ pé dáínà. ẹ sọ pé dáínà. ẹ pé mikra. dáínà. ẹ pé mikra. kì í tán kí ilé pé ọmọ ìlú Èkó tọ́lọ́ kọ ọ̀rẹ́ tó ń fẹ́ lọ báyìí ó ti sọ ọmọ inú àbí. ó gbìyànjú. àpàtà ìpè ìjẹrìí rọ. ó gbìyànjú àmọ́ kò ń ṣe tán o. ẹ ní òun gbé ọkọ̀ fún wa dáínà àti mẹ́kà ìlò promise wa pé wọ́n rà fún wa a sì tí ì rí olójú omi lọ́wà tó ti yé ọ. ọmọ àdàgbàgbà ayé olórí ibú ẹ̀gbọ́n. ẹgbẹ́ àtẹ́ ìsọ lórí ibú àwọn èso ló ṣe èèyàn. àìsàn ṣe yẹn kó wo dúró wa gan. ńlá ṣe ní pé ayọ̀ǹda rẹ̀ pọ̀ ló èkó. ṣùgbọ́n lílọ lọ ń lọ yìí ìwẹ̀yìn wò wọ́n lè gún ọ̀wẹ̀yìn wò ògùn dòkúta. ẹ kú làkàyè. tí ẹ bá dẹ́kọ̀ kọ́ rántí ilé ni. ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní àbúrò rẹ̀ ń lo ẹ̀yìn odi ó di ìrùfò kókó lọ ó di gbàdàgbà fún yọ́tà lè kankan tó fi sìn tí ó fi mọ̀ pé òun lẹ́gbọ̀n. méje wá rántí ọ̀rẹ́ mi kan fún mi lóòka láìsí láìsí èkó jẹ́ mi èèyàn ńlá ni tó ti yọ ó fún mi lóòka kan téèyàn bá débi tí ń lọ àwọn kan lè fẹ́ máa sẹ́nu náà dán wọ́n máa fẹ́ ọlọ́run nìyí orógun wọ́n jíyàn gbé wọ́n ṣe kínní tó ká ìbá ti wà lọ́wọ́ rẹ̀ ìka fáàrí yìí lọ fi sí tó ti yọ nísìn tó bá ti fi síkà yìí òkà tó ń wò yìí tó fi síkà yìí. ìfọ̀n tí ó fi ṣe ó ti ń pẹ́ jù. tó ti yọ nísìn ọwọ́ àti bá ọkà yìí tó bá ti ń gbọ́ wúyà ìwọ kàn fọ́ gbórí rẹ̀ wúyà ẹ̀rọ kàn fọ́ gbórí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pa. láì sáyìn la. torí pàpàpàpà ó ti dé ní ọpá lọ bàbá rẹ̀ látẹ̀kọ̀. bọ̀dá mi ẹ pẹ̀lú àbí n bá ń bomi. àbùkù ni kó olóńgbò ṣùgbọ́n tọ́lọ̀ ọ̀bà pé kó owó kọ́ kú lọ́wọ́ orógbó àtòmí gbóná kọ́ ọmọ yìí ọmọ wá ti ń di ọmọ kan mi sí tó ti yọ nísìn ó rí i pé ọ̀nà fún rẹ yóò mọ túrú tọgbọ́ ìtìkọ́ ti ẹnu gbà. bàbá má gbà kí ló fẹ́ gbà lọ́wọ́ wọn jàre. náà já wèrè. ìjà wèrè bọ̀dá. má fọ́ búrò mi ní ìsọ̀ra. bọ̀dá ìjà wèrè sọ́ra wọlé fún ẹ má mọ̀ ṣe jẹ́ wọ́n ṣe yìí ẹ mọ̀ pé kò túbọ̀ yìí náà lọ́wọ́ wa ti fẹ́ bá yí ẹ̀jẹ̀ ni. ní lọ́nà wo. ẹ̀ ń tì sí wàhálà. òǹkà sọ́ra. òǹkà ẹ̀dẹ́kọ̀ ẹ̀dákẹ́jàre. táwọn àmọ́ bọ́kà gidi ṣe máa ń rí ni òkà tá múlẹ̀gbẹ́ títí dẹ múnú àkìtà lẹ́wà fọmọ wo tí ẹ ò ní bàjẹ́ o. láìsí. sọmọ kí ni mo fẹ́ràn rẹ jù wò mí kìtà n sì lè fi ọ ṣeré. tọ́lọ́ bá fi irú rẹ kan sínú agboolé kéèyàn máa dúpẹ́ ni. àdúpẹ́. ìgbà tó wà lọ́dọ̀ wa à ń gbádùn rẹ ìgbà tọkọ rẹ tún dé gan tún má yàtọ̀. àdúpẹ́ gbòòká. lórí rẹ ọmọ ni ọ èmi ò sì lè jẹ́ kí nǹkan ṣe ọ èmi mo dìídì rìn nítorí ẹni ó dà ń gbọ́dọ̀ sọ fún wọn ní mo jì ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Alábí Aládùn náà ń gbé eégún ọ̀dọ̀ ẹ̀ mo ti jì sórí kínní ogun rẹ abẹnú gọ̀ǹgọ̀ ni tó bá ti bu ẹbùn tọwọ́ báyìí nítorí ogun bá lé gírígí tó ogun bá lé wo tó bá ti fẹ́ báyìí sáwọn ọ̀tá rẹ wọn tù ká ni ẹ̀ka ò ní sọ òun nílò àti dọ́fẹ́ kọ́ wà lẹ́kọ̀ọ́ kéèyàn tó wá dọ́fẹ́ padà sínú ìyà ṣé èyí ń mọ́kọ́rọ́ dání. àdó ṣé nǹkan tí mo sọ yọ ọgbà. Àdìsá Aládùn àdó rẹ̀ àpò eléyìí ti wú jù. ẹ̀yin ẹ̀gbọ́n mi méjèèjì ẹ ṣé mo dúpẹ́ mo ṣe báyìí ọlọ́run ò ní pa náà fẹ́ wá o èso òsì ní yà wá ṣé rí àtọ́lọ́ọ̀ká kú sanrin àtàládò òjàmọ̀ kò sí tí mo nífẹ̀ẹ́ sínú méjèèjì ìfẹ́ ṣé ẹ wá mọ̀ pé ìlú téèyàn ọ̀bà dé rí kò yẹ kéèyàn fòrú rìn
bá a ṣe ń pé èkó àwọn náà ó ṣeéṣe kí ẹ mọ̀ sọ̀rọ̀ ẹjẹ̀ tètè mọ́ ọ lọ bọ́lá bá kàtún rí wa a jẹ́ pé a tún mọ̀ ríra ẹ gbọ́. kì í tán ẹ mọ́ fẹ́ kú sí mi bọ́ọ̀dà. ọmọ kú mọ̀. bọ́ọ̀dà náà wọ́n kàtún rí o. ọmọ pèsè ni wọ́n yà lábọ̀ bí ìbàmí sì lẹ́bọ̀ ìrètí ìrọ̀lẹ́ ọmọdé ẹwẹ́lẹ́ ti lọ. kíkì ni wọ́n ṣe mí náà. Ó ti pọ̀ máa. ẹ̀lẹ́. So ilé máa bá mi ṣe báyìí. ṣé Chucks yẹn. ṣe ti ìtẹ́nìkì lọ́ra wa mi. Kí ni mo ní kẹ́ lọ́ra? Ẹ dé. Kí ni mo ní kẹ́ lọ́ra? ṣebí absorber ni. ìwà mọ̀ bóyá auto ni tàbí manual ọ̀kan bẹ tó yẹ pé auto absorber ọ̀kan bẹ tó yẹ pé manual ni ṣùgbọ́n èyí tó bá ọkọ̀ yín wá gangan auto ni. Ẹ má ọ̀rẹ́ tẹ́ bá ti fẹ́ lọ rà ẹ̀yẹn yọ ètò àǹbẹ̀ kẹ́ sọ pé exactly orú nǹkan tẹ́ fẹ́ rà lílé. Ṣé ẹ ti gbọ́? mo ti béèrè fún. ẹni tó mo ti béèrè lọ́wọ́ rẹ̀ ó dín mi lówó ó ní àtòrí pé mo jẹ́ regular customer lè dín mi lówó wọ́n sá ní kí n mú ní just 90 mo ní ó ṣeun wọ́n sá kì. Mélòó? ẹyọ kan náà ni. ó dẹ̀ pé nǹkan ṣe yín nǹkan tó ń tà 50,000 naira. ẹ máa gbọ́ ga ṣẹlẹ̀ tí mo rà ní 50 ń gbà náà kì í ṣe original. inú mi dùn pé rántí pé ilẹ̀ náà 50. ebe ọjọ́ mẹ́la ló tàbí ẹyọ kó mbẹ̀ àti pé lẹ́nì láti pọ̀ láti ra odò ilé tí mo wá fẹ́ lọ rà nísìn Alábà ni. Kí ló dé? torí àwọn pé Alábà ni wọ́n ti máa kó gbogbo nǹkan wá tààrà tó bá ti já líle ń báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa lọ. Ẹ má ọ̀rì ẹ ń tẹ́ra lọ́wọ́ mú ìní ẹ ti rẹ̀ kí mo fi nọ́mà ẹ̀ tẹ́ pé ṣé kí n pè fúnra mi kí n lọ rà fúnra mi. Chinedu tó ti lọlé láti gbà. Kò lọlé wèrè wo kò lọlé ṣé kí n pè. ẹ má pè mi ti gbọ́ ní Alábà lọ wọ́n ní Alábà síbẹ̀ ni wọ́n ń kó tààrà tí bá ń bọ̀ láti rí omi Alábà ni wọ́n ń kó sí ìdí nìyí tí mo fi lọ ẹjá lọ ra Alábà. èlé wà ní Alábà. òun náà mo pè 90. ó dà pẹ́ tí ẹ má wọ̀rí ẹjẹ́ wa lọ gẹ̀ẹ́tẹ̀ fúnra mi ẹ má wọ̀rí. máa lọ ra fúnra mi máa pe mechanic tó máa bá mi ṣe. ẹ máa ṣẹ́ẹ̀sì ara yín èlò lẹ́lọ́gbà ń lè gbé. 50,000 ó dà pẹ́ gbọ́n kan tí mo sọ 50 ẹ máa fi 50 máa dẹ̀ fowó ṣẹlẹ̀ ó tán. kò sí wàhálà ìmọ̀ tó bá jẹ́ pé tibí ńlá fẹ́ rà ṣe mọ̀ pé abọ́kọ̀dé ni ìlà lọ rà lálábà bá mo ti fẹ́ ṣe o bóyá àwọn pé kò ní dáa ká lò sí ara wa èmi náà lè máa bẹ̀ ní gbogbo nǹkan tí máa ra wa ń fowó ara mi kún ni. ẹ má ọ̀rẹ́ má fowó ara yẹn ṣé kí n pẹ́ lómi. ẹ̀ló ọ̀gá dákan bẹ̀rẹ̀ yìí ń bọ̀ wá mọ̀ wà lọ́dọ̀ ọ̀gá ni ẹ̀jẹ̀ ń gba 50 ni ń fowó ara mi kún kí n lọ fi ra wa torí mo gbọ́dọ̀ gbóòrò jìnnà. ẹ má fowó ara yẹn ẹ má ọ̀rẹ́ máa fún yín 50,000. What's up darling? ìfẹ́ mi bò ní. Kí ló ṣẹlẹ̀ ó ti parí iṣẹ́ tó ń ṣe. Èyí tí ìsìn tí mo ṣe tán bí mo ṣe ń wo orí Facebook wọn ara wọn tó wù mí. Kí ni. Wo. Wow, this is so nice. Ó tún ní bag. Ara kan wà ẹ̀yìn ará Èkó orí ó tún ṣe bag wọn ní ṣá. Èyí tún ló ka èyí mo fẹ́ àtẹ̀yí dákun ọkọ mi pẹ̀lẹ́ ikọ́ yọ lọ náà ni. Àṣírí ò ní tú dákun ọkọ mi ó sì ra fún mi ó wù mí. Kí n ra ilé ìfún ẹ. Èyí àtẹ̀yí so wá kèwò padà ń wo èyí. 700,000 ló pè. 700,000 kí wá ni. Owó yẹn pọ̀ sí i o pọ̀ máa wọ̀rẹ́ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ṣà. Ọkọ mi owó yìí ń bẹ ńlẹ̀ arọ́wọ́ ìyàbù náà ni ọ̀ ó bówó lé ìwọ náà tún ṣiṣẹ́ kún owó máa náwó ìkara rẹ̀ ó fúyẹ́. A máa sọ̀rọ̀ ń pa ẹ̀ létà ṣùgbọ́n. Kí ni wò ó wù mí ó sì wù ṣẹ̀dá mi ó sì rà fún mi ni kí ló dé gan-an. Má worry, we'll talk about it later ṣùgbọ́n. Bọ́ bá ti fẹ́ yàn mí jẹ náà ní ọmọ fèbò kàǹkàǹkà fọwọ́ mi lè oje. Kì í tán. Ó yá àwọn obìnrin wa kọ́lọ́kọ́lọ́ wọn gbà á lọ́wọ́ wọn ó ń tèmi títí má béèrè nǹkan lọ́wọ́ mi èmi èsì rojú àti náwó níjọ́ kan ló wọn ra skẹ́ẹ̀tì alápò. Ẹgbẹ́nu sàn ṣé mo pè yín sọ̀rọ̀ ṣé mo pè yín sọ èmi àti ìyàwó mi sọ ẹ̀rìn dáadáa ló ń bí lẹ́jọ́ òṣì ayé ti gbà yín jù nílé àbí alpha ṣé n ṣe 50k sí yín màá dẹ̀ fowó ṣẹlẹ̀. ẹ ṣe. ṣèbá àkáǹtì yẹn náà ṣe ni àbí. ṣé ìtọ́ wà lọ́dọ̀ yín ẹ má fi bẹ́ẹ̀ mo jẹ gbèsè bẹ́ẹ̀ ẹ̀yin fọwọ́ dà another one fún yín ẹ gbọ́. ẹ yé jẹ gbèsè fún mi dà.
My goodness. Bẹ́ẹ̀ ò gbádùn ọlọ́. Irọ́ bàrá. Kí ló wà lè tó lè? Fọpẹ́, ìwọ àti Talẹ́jọ́ sọ̀rọ̀ lórí fóònù tó ẹ̀rín rẹ ló gbé mi bóde. Àbẹ̀rù, òun ti tùnú x mi tí mo sọ fún ẹgbà ẹ̀. Ọmọ tó ọ̀pọ̀ fẹ́ rí o. Imagine, ó máa ń bẹ̀ mí ní ó lóun fẹ́ padà. Ó ní láti rí bóyá sọ. Àmọ́ tó bá jẹ́ ń tẹ́jọ́ ń sọnù, kò yẹ kẹ́rin ó tó báyìí, ẹ̀rín rẹ ló gbé mi bóde nínú ilé. Ó mọ ìtùnú. Ìtùnú. Wàláì, kàkọ́ tó sọ wọ́gọ̀ wà rẹ́rìn. Ibọ̀ mọ̀ pé mọ̀ ká. Ó mọ̀ pé tùnú fọ́ nìkan ṣá, kọ̀mẹ́ jẹ́ ráyéráyé. Ó ní láti bóyá bẹ̀bẹ̀. Ẹ sá ṣọ́ra yín. Ẹ ṣọ́ra yín o. Kálàbọ̀rùn mọ́dẹ̀wù mọ́ yín lọ́wọ́ o. Kì í tán. Ó ti ń jowú nìyẹn. Ó mọ̀ pé ọ̀rọ̀ yìí ti dàbí àkísà tó dágbére àkítọ́ ni. Ìgbà abẹ́rẹ́ kan lè dá dúró. Fọkàn ẹ balẹ̀. Ṣóyè. Ẹ bá wí bẹ́ẹ̀ o. Wo ìyún kan Ọlọ́run púpọ̀. Dákun. Ọ̀rọ̀ fóònù tí mo bọ́ sọ ń kọ́. Ìgbó lọ́ba rà. Kì í tán. Fóònù tí mo ra fún ẹyin ṣe kò tí pé 2 months lọ́wọ́ ẹ̀. Besides iPhone náà ni now. Ṣé máa manage ẹ̀? Fọpẹ́, ìpè kìí ṣe iPhone. A ní wọn fún kámẹ́rà méjì. Ó kámẹ́rà mẹ́ta mo fẹ́. Sọ́ràn kú bẹ́ẹ̀ ni. Mo fẹ́ ru tó yẹ ìtọ̀ ṣẹ̀ṣẹ̀ ra. Kémi àti ọjọ́ Sànkó. Aṣájọ́ ń dànkó aṣọ. Jájọ́ dànkó fóònù náà. Mo ti gbọ́ tó bá ti yọ sí mi lọ́wọ́ máa bẹ̀ get but for now owó pọ̀ lọ́wọ́ mi gan. Mo ti mọ̀. Mo mọ̀ pé ibi tó gùn lé ọ̀rọ̀ mi sí náà nù. Bá apá afẹ́rẹ́ lè, ó pé òṣòwò ńlẹ̀. Bá apá afẹ́tàn, kò sáfẹ́ lébù. Bá aláfẹ́rẹ́ lè, ó lò lè kúnlé àfọ́ọ̀dì ẹ̀. Ó lè àfọ́ìdì, kò sí ní tó lè àfọ́ìdì láyé tiẹ̀. Wo àdéhùn tó ṣe fún mi kó tó mú mi wá láti ìlú wa kọ́nù o. Ọ̀pọ̀ ọmọ fìyà jẹ ní ọmọ fìyà jẹ ṣẹ̀dá mi bí o. Wo bá pọ̀ bá ṣe sán. Èèyàn mọ́ ń ka lérí ni o, torí mi ọ̀ráyè rasmon bọ́ọ̀gẹ́ o. Ọ̀sọ́pọ̀ ọmọ fìyà jẹ mí o. Àbẹ́wò ni báyìí. Gbogbo tó bá wù mí láyé yìí ò ní ṣe fún mi. Àfi tó bá wù ọ́ látọkàn rẹ̀ ńlọ́rà wá fún mi. Dandan kí wọ́n fi fẹ́ yàwó. Láti padà fáwọn tí wọ́n ní mí. Inú wa tó ti mú mi wá mọ́ ń jí mi tọ̀ ni. Mo dé bí mo sá pé adapt. Kí ló ṣẹlẹ̀? Ṣé bí wọ́n ṣe mọ́ ṣe ilé ayé nù? Àbẹ́wò ńlá skábọ̀. Olówó gidi mo ti ẹ̀ pé ọ lóòótọ́. Èmi bọ̀ kì í tán. Ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù náà. Mo ti gbà mo ní tó bá tọ̀lọ̀ máa gbé wá fún yín. Ẹlẹ́ẹ̀fẹ́ kí n transfer mo gba káàṣì ẹ̀sùn ní mi lára mo ṣe ń wọlé ìṣẹ̀lẹ̀ ẹ̀kan pè mí. I'll see you tomorrow. Bye. Ìwọ àti ta lẹ́ ń jà báyìí. Wálé ni wálé ti máa ń pọ̀ jù tó bá ti bá ní díù wà bẹ́ẹ̀ ní tètè owó bá ti dà yín pé mo máa fi fóònù lé ẹ̀ káàkiri about 20 minutes ló fún mi lórí fóònù. Àjọṣe business mo ní kí n transfer tiẹ̀ fún onínú mo lókè jẹ́ nǹkan check fún onínú cash ló fẹ́. Ó gbé mi lọ báǹkì tí mo lọ ṣe ọ̀rọ̀ mo queue láti àárọ̀ dàlẹ́ it's not easy taking cash out of the bank now. Ẹ ṣe tẹ́mi ni wá jẹ́ kékeré owó ni. Ó dẹ̀ fi fóònù lé mi kiri bẹ́ẹ̀ pé mo fẹ́ sá lọ ṣé mo jájòjì sí ẹni. 10 náà pọ̀ 10 million wà ní báyìí. Wọ́n ní ìnàkan tí mo yẹ pẹ́ nìyẹn. Ẹni ẹlẹ́ni ẹ mọ̀ pé òpin ọ̀sẹ̀ là ń wò lọ́ọ̀kan ẹni ẹlẹ́ni wọ́n yọ fẹ́ lọ gbọ́ ọwọ́ náà gbo màlá ni. Ṣé òun nìkan ló ń gbọ́ màláìka ni òun nìkan ló láìkẹ́ ẹ̀ ni. Oh babe jẹ́ ń lọ ṣáwà jàre ṣé oúnjẹ ti ready. Bẹ́ẹ̀ ni. Alright darling wo má bínú pé mo pay attention sí ẹ dáadáa. Ẹ sá ń jẹ. Alright darling. Ṣé ń gbóúnjẹ sórí ibi? Bọ̀jẹ́ ṣáwà náà. Ọ̀dà. Ẹ dákun àti ìmọ̀ bóyá mo lè rí CD lọ́dọ̀ yín. CD ṣé ti àwọn jakisa àbí ti fíìmù Yorùbá? Fíìmù bo ẹ̀sìn sí bí ẹni tí ọjà àní tí mo rí kọ́ńdọ́ ọlọ́mọkẹ́ tí mo ti wọlé látẹ̀kan àmọ́. Ṣé lálàáfíà ṣe gbádùn ṣé mi lẹ́ẹ̀kẹ́ mọ́ bí nírú nǹkan bá kí lọ́kàn mi àti ṣé ìwọ wèrè sórí yóò burú. Ló dé tèmi gan-an
èdè mo ṣe báyìí kọ́ ló yẹ bí ní ilé bọ̀gẹ́ tí mo mọ̀ gbà lórí tẹ́lẹ̀. wọ́n sákàn kó wèrè jọ́nú ilé kọ́ lọ́wọ́n láwà. mo ní ọmọ agbé kínní irú máa gbọ́ tí ń fà á lọ́wọ́ nísìnyí èèyàn máa wá ẹ̀rọ abẹ́bí kínní èèyàn máa fi wọ. ẹni gbèrú mi ni. ẹni gbèrú ọmọ agbé lọ́kọ̀ọ̀kan ó gbèrú. ibo ló dà. èrò mi tẹ́tẹ́lẹ̀ pé kí n fi àlélẹ̀ díẹ̀ kí n rẹjú àmọ́ àwọn ọ̀gá orin tí mo fẹ́ sùn yìí mo ti ṣàdéhùn fún ẹnìkan ọ̀sán mọ fọpẹ́ kọ́sọ́mà mi tí máa bá ṣe iṣẹ́ ọkọ mo ti ṣàdéhùn fún pé ń yọjú sí àwọn òkú tí n bá ní mo sùn nísìn ń sọrùn àti pé kíkú wá fẹsẹ̀ kan kí n kọ́kọ́ lọ yọjú sí náà tí n bá dé ńgbà náà kí n wá pàṣẹ mi pọ̀. Saka, wetin you dey play now? Pass the food now! Freaky, báwo now? Freaky, báwo now? Kí lè lè? Which kind of thing be this now? Referee show jòrò jàre. Ṣé máa fún ní yellow card? Kíta! Kíta! Ọ̀gá ta ni ń bẹ nílé ẹ gbà mí. Arrest. Afa, ọkọ mi sọ pé lórí tó wà lọ́kàn yẹn. Ọkọ mi sọ pé golo wà nínú báàgì. Ego. Ṣé lè jẹ ego sá? Afa na why you dey do like this now? Kí la pa nínú báàgì tí ó pè wá? Rere. Afa, ṣe o mọ́tò ẹ̀gbọ́n yẹn jáde. Ọ̀gá mi ló lè lè. Ọmọ ọgbọ́n, ọmọ kan, yọ jáde, yọ sáré lọ fi owó dùn ẹ̀. Nígbà tí yóò bá wá nílò àwọn ọlọ́kadà wọ́n mọ̀ tò tẹ̀léra wọn. Ìgbọ́jọ́ ti lọ tán. Àlàyé gbígbàgbé owó wa. Ṣé ẹ tọ́lá ni? Sẹ́yìn lẹ́ bá ń di irú mi bẹ́ẹ̀ ni? Àbí kí n tí ọyẹ ẹja gbà ni? Ṣàtọ́lá ni àná. Ṣé nọ́mà? Kò lè bá ara ọmọ corporate ìgbà ìdíbí ọkọ mi. Àì má wulẹ̀ tú yìí mọ́ pẹ́ yìí ni à. Ààrẹ ẹ̀sọ́ ti yẹ láì. Ẹbẹ̀ tí bá mi. Ó ti tán. Ó ti tán. Torí 10 million naira. Ó dẹ̀ fẹ́ pa mí dànù. Ṣé mo pé tí ó bá ń ṣe mechanic mi sí mo ti kú ni? Mi ò ní gbà ọ́. Mi ò ní gbà. Ní obìnrin tí mo ti ń plan fún. Mo máa establish ẹ̀ tí mo máa send ẹ̀ abroad tí mo máa ṣe so many things fún. Àwọn èèyàn ní ká ọmọ lẹ́lẹ̀lẹ́ lómi wọn kì í tẹ́ni fún wọn. Ó kì í fọpẹ́ fÓlúwa. Nǹkan tá à ń sọ ti tó gbà tó ṣẹlẹ̀. Be 2 years now. Láti ìgbà yẹn náà, kí ni investigation wo ló ti ṣe? What are the things you've done? Mo ti ṣiṣẹ́ lọ. Mo ti make research lọ èmi. Mo mọ ibi tó ń gbé wọn ní Ìbàdàn ló ń gbé sí ipò tẹ̀sí ti marry. Ifá mo ṣe findings mi débi jẹ́ pé mo ní kọ́ lọ bá mi wá ibi tóun àtọkọ ẹ̀ ń gbé tó ti ń ṣiṣẹ́. Wọ́n lọ ń ṣiṣẹ́ ní bakery kan. I have every details about them. Ó ti lọ bẹ́ẹ̀ yẹn. Once tó gbogbo details ti wà nílẹ̀. Send ẹsẹ̀ wa, ká dẹ̀ dissect ẹ̀. Mo believe pé ẹni tọ́lọ́run lè mú kó tí ì dá. Gáyé jẹ́ ká ṣe fàájì lọ. Bíbí bá fojú jore pẹ̀dá òde mọ́, ẹ̀dá ni mo gbáre mú. Tóre bá fojú jọbí, ẹ̀dá òde mọ́, ẹ̀dá máa wá róre sá. Ore o àti bí, wọ́n jọ rìn papọ̀ ní. Wọ́n jọ rìn papọ̀ ní wa. Baby, Ebele Dumare ló lè sọjá fún mi.
ọba ló lè sanjọ́. Kọ́dún kó pọ̀ kó pẹ́. Kọ́dún kó pọ̀ kó pẹ́ t'Olúwa ni. Ta ló sọ pé kò sẹ́san? Èèyàn wo ló sọ pé kò sẹ́san? Ẹ̀san bẹ nínú ayé yìí náà ni. Pedro, ṣé wọ́n pé bakery information jẹ́ ká mọ̀ pé àwọn people ti ń ṣiṣẹ́? Yes, ibẹ̀ gangan náà ti jáde nísìnyí. Ọlọ́run, no, calm down, don't rush. Pedro, má jẹ́ ká rush. Farabalẹ̀. Òru là ń ṣèkà. Ẹni tó bá ṣe lọ́sùn ò lè fara rẹ̀ lọ. O ti gẹ̀tẹ̀. You dig. Copied. Ó wù àwa náà ká ràn yín lọ́wọ́ ṣùgbọ́n ṣe rí bá ṣe wà yìí àti ọ̀sán láti ṣe tán ní ibi iṣẹ́ ẹ wo táìmù tá à ń lọ sí nílé a ti rin gbogbo orin kó tó di pé a fẹ́ máa lọ nídà alẹ́ kọ́ ló yẹ ká fi wọlé ẹ wo ó ti rẹ̀ wá. àtọ̀yẹ la ti ń fọ́lọ̀ àwọn pípọ̀ yẹn la ti ń trace wọn báyìí ilẹ̀ ló ti ṣú yìí òun ló ń fura rojọ́ ń bẹ̀ yẹn mo ní ká strike lẹ́ẹ̀kan náà ká strike. àǹtí ẹjọ́ bá mi bẹ̀ wọ́n ẹjọ́ ẹ assist mi jọ. ẹ wo bó ọkọ mi ṣe sàn á ti rìn gan á ti rìn gba máìlì o látàárọ̀ àgbàǹkọ̀rọ̀kọ̀ yá ni. Pedro, calm down. Èmi tí mi náà kàn ṣe gentle kò ṣe pé mi mọ nǹkan tí mò ń ṣe. Solution people yìí mi fẹ́ ká ní any traces kankan ni. Mo fẹ́ ká ṣe clean job. Mi ò lè wá mọ́ mi ò lè wo mọ́tò mi ní fault. Ẹ ó wà lọ́wọ́ mi 50 million naira yẹn àbí. Ó mọ̀ ṣe jẹ́ kí n dòtẹ̀ tí bá ti dòtẹ̀ màá mọ̀ tí màá. Ó lọ yé wọ́n lórí. Ó ti gbé báyìí náà yẹn. Ó yá move. Wo dórí báàgì kodò kò sí ánímọ́sọ̀ owó ń bẹ̀. Àlàyé àìwọ̀n tó ń yàpá ẹ̀ láṣẹ ọmọ sẹ́kọ́rì tó ń yàpá náà. Jẹ́tì lọ kọ́ àwọn pípì náà. Jẹ́tì lọ kú wọn. Pedro, plan change. Ìwọ ni plan ó lè má change plan. Ó change plan ó jẹ́ kí n mọ̀. Why should I change plan? Jẹ́tì lè lọ náà. Pedro, a ti ṣeré ọwọ́ ti pẹ́. Ó wù mí ká fi atrocity táwọn people yìí ti commit ká fi dà wọ́n láàmú díẹ̀. Ok, kí wàá ní plan báyìí? Èwo rèé? Ta ló wá wọlé torí oúnṣẹ́ ńlá? Orí òkú gbígbẹ ní ẹmọ ìyá bì. Àfìgbà tó ọmọkùnrin kọ́ mi sí wàhálà o. Ọ̀dẹ̀ ń sọ̀rọ̀ olúwo ni kí wọ́n á fún yín báyìí. Èyí tọ́kàn yín bá ti yọ̀ǹda ní. Pedro Afa. 012. Mo dáràn. Dúró, ṣé kìí ṣe envelope kan náà? Ẹjẹ́ káwọn tó ń léwọ̀ tí padà. Wọ́n padà, wọ́n tẹ̀lé wa bí ogun ìdílé ni. Àṣẹ ṣù ni ẹ́, àṣẹ wọ́n gan burú jù mí lọ. Ẹgbẹ́ wọ́n ṣe kí ìyàtọ̀ ọdún Lucifer àti Késárì. Ebi tàlẹ̀ lẹ́yìn méjèèjì. Ẹgbẹ́ kan, ẹ̀wù pé ti rọ̀nù. Ìgbà ìmọ̀ ni, ìgbà ìmọ̀ yìí ti ẹ̀mọ́ ẹ̀mí tó wà lórí ẹ̀mí tí ilé pààyàn, tí máa ń gbìyànjú àti pààyàn dákúrò lọ sàdúgbò.
Sori, níbo sọ bàbá fún mi nígbà kejì, ní ìtọ́mọlúwàbí mi sí, ìsọjọ́, àsìkò àti ìsọjọ́ rẹ̀ yìí ìsọjọ́ ìfẹ́ mi mú rẹ̀ dákun torí ọlọ́run. Ṣé darí sí wa? Sàbí mi sọ pé ẹ̀gbọ́n ọmọ pé mo ní fẹ́ rẹ̀ dákun sàbí mi. Ìkànnì ẹ̀ ọ́, ṣọwọ́ pé kànnì ẹ̀. Lẹ́sẹ̀ kan. Mo nífẹ̀ẹ́. Mo mọ̀. Mo fi inú kan bá ẹ lò. Mo mọ̀. Mo fọkàn tọ́ ẹ. Mo rò bí a mo ti rí better half. Ó ti rí. Mo rò pé mo ti rí ẹni tí mi àti ẹ máa jọ gbélé ayé forever. Bẹ́ẹ̀ni. Ìwọ pa èmi. Ọpẹ́ sàánú mi àánú. Ìwọ ló fẹ́ sanjọ́. Bẹ́ẹ̀ni, ó fẹ́ sọ rẹ̀. Ọlọ́run ọba nìkan lọba tí ń sanjọ́ fẹ́ dà. Kọ́tọ́ ṣe ń pè ní ọba sanjọ́ ni. Mo gbà. Èmi ò wá ní jẹ́ kọ́ lọ́run sanjọ́. Èmi ni máa sanjọ́ fúnra mi. Ẹjọ́ sà. Ẹjọ́ sà. Ẹ má tẹ bàbá nínú ẹ lọ́wọ́. Orí ẹjọ́ sà. Ẹjọ́ sà mo bẹ̀ yín ni. O kì í ṣèyàn. Ẹranko lásán ni ẹ. Ẹni àìjírí òun ni ẹ. Tó bá tún ní ayé ẹ wá. Ẹjọ́ ẹ dárí jà. Ọkọ ìyàwó. Sàdí nígbà tó wà láyé nìyẹn. Ẹjọ́. Èmi ò kí ń tú yìgì o. Ẹjọ́. Mo máa ń so yìgì ni. Ẹjọ́ ètò lè. Ẹjọ́ ẹ jẹ́ kí lè jẹ́ ìkọ̀kọ̀ tẹ́ máa fi. Nígbà tó wà láyé. Ẹgbẹ́ mi sára wọn o. Bàbá wọn sọ́fà. Ẹ wò sẹ́yìn bẹ́ẹ̀ ṣe wò ọ̀ká ni mí ní ẹjọ́ ká. Kọ́lọ́kọ́lọ́ lọ́ka ètò ìdánwò ọ̀ká. Ìmọ̀wọ̀ ń bẹ́sẹ̀ ọkọ bá mi ni. Wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà. Olódodo a máa bá a pinnu ẹ̀. Ẹ wò ní èso olódodo. Ẹ̀yin dáàdì ẹgbẹ́ láti ìgbà tí mo ti rí àyè ṣé mo sọ òdodo. Ní èso òdodo. Ẹ bá tún lé ayé yín wá ẹ̀ tún pín. Ilé ayé mi kì í tán wà. Ọmọ tọwọ́ rẹ̀ burú jù láàrin wa. Ọwọ́ rẹ̀ wúwo. Wá dúró náà o. Ṣé àwọn tó pàǹtí kì í tán? Ṣé bó ṣe wá lọ nù? Àbí? Kì í tán tọwọ́ mi lọ́wọ́. Ó ti tọwọ́ mi lọ́wọ́ kì í tán. Ó sì ọjà rẹ̀. Kúbúrà. Èsè pé bí ẹ ṣe pa náà wọn lọ. Tó ti yọ. Wọ́n ní bí ẹ ṣe pa kì í tán. Àtọkọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ tí wọ́n pa wọ́n tán. Wọ́n ní ọ̀rọ̀ òṣòwò ọkọ̀ dájà lé láàrin amẹ́tẹ̀ẹ̀ta ni. Bọ́ọ̀ náà ṣe dá bí ẹ ṣe dájú kọra wọn ni. Bọ́ọ̀ náà ṣe pa ara wọn ni. Agbára wọn. Tọ́láyé ni òsáwò èso. Kì í tán oṣù. Owó lẹ́wọ̀ oṣù. Òsánilẹ́wọ̀ oṣù. Owó lẹ́wọ̀ oṣù. Àmọ́. Àti kékeré àti búrádì rẹ̀. Pé bá fẹ́ yẹ̀ wá yẹ̀. Tàbí tó fẹ́ ṣe nǹkan burú sí à. Bí bá ti ṣe é tó báyìí, owó lẹ́wọ̀ sì máa rọ́ọ̀lù. Owó lè wà rọ́ọ̀lù ẹ̀. Àmọ́ kò dá kì í tán padà o. Owó lè wà rọ́ọ̀lù wọ́n sì kú ṣùgbọ́n kì í tán padà. Ọba arápẹ́ tún fi ṣe ràpọ̀ ọ̀yà. Ọba arápẹ́ tún fi ṣe ràpọ̀ ọ̀yà. Apẹ́ ẹ̀tù kan kì í tán náà tán. Ọ̀dẹ̀ ẹ̀ mọ́ kì í mọ́. Jẹ́ kì í tán lọ́yẹ̀ ó kú báyìí. Tọ́ba ti ẹ̀jẹ̀ pé ẹtí ẹbí kì í tán lẹ̀. Iná kú ni. Ọ̀dẹ̀jẹ̀ ìsọ̀rọ̀ ti dàgbà. Ó gbé gbèsè wà látọ̀ rẹ̀. Ẹ̀yin náà kẹ́ kú kì í ṣe kì í tán. Ọmọ tó ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ wá kú. Nígbà tẹ́ ẹ̀ sì gba bọ̀dá. Ẹ̀yin yóò dá ojú ayé yóò sún ẹ̀ bọ̀dá. Ọlọ́run lójú rẹ̀ wá. Ọ̀dà mọ́mú bọ̀dá lọ mọ́ o. O ti mú kì í tán mọ́mú bọ̀dá lọ mọ́ o. Àmọ́ òṣòjóró o. Bọ̀dá ló yẹ kọ́kọ́ kọ́ lọ. Àlejò máa bò sí lórí ayé ọlọ́mọ lọ. Bọ̀dá ẹ̀ lọ. Bíbí bá fojú jore bẹ̀dá òde mọ́. Ẹ̀dá ni mo gbáre mú. Jore bá fojú jọ bí. Ẹ̀dá òde mọ́. Ẹ̀dá máa wá rore sá. Ore o àti bí. Wọ́n jọ rìn papọ̀ ní. Wọ́n jọ rìn papọ̀ ní wa. Baby, ìbẹ́lẹ̀ dùmarè ló lè sanjọ́ fún ni. Ọba sanjọ́ òun ni o. Kó
kó pọ̀ kó pẹ́. Kó dùn kó pọ̀ kó pẹ́.